àdúrà wa gbà ìdí tí wọ́n fi pa Jésù Kristi ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ àwọn kan máa sọ pé ó kú torí ẹ̀ṣẹ̀ ó ń sọ̀rọ̀ Ọlọ́run ló fi pa ìdí tí wọ́n fi pa lélẹ́yìí Ọlọ́run ló gégùn fún Násárẹ́tì pé ohun rere òní ti Násárẹ́tì jáde wá ṣùgbọ́n gbogbo wòlíì tó dìde kò sí lè tí wọ́n gbàgbọ́ Jésù Kristi ló dìde ní wọ́n gbàgbọ́ nítorí Násárẹ́tì láti bí ló ti jáde wá ìdí tó fi pa nìyẹn pé nígbà tó ń sọ pé ọmọ Ọlọ́run lòun àwọn èèyàn sọ pé òun á ṣe báyìí àwọn sọ pé Ọlọ́run ti gégùn pé òun rí òní ti Násárẹ́tì wá àwọn láti pa kí ègún Ọlọ́run ẹ̀ kó gbọ́dọ̀ ṣe kíni kó lè ṣẹ wọ́n mọ̀ pé kò lẹ́sìkẹ̀ kan lọ́wọ́ jù pé ègún tọ́lọ́run ti gé sí tó wá ń kílè pé ọmọ Ọlọ́run lòun ìdí tó ń fi pa Jésù nìyẹn tó ń fi kàn má gélégùn tó ń fi dé adé ègún fún ìdí náà wọ́n ti tún mú àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ láì gbà tí Jésù náà tún kú tán ikú oró náà ti pa gbogbo àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ kí lè ṣẹ pé Ọlọ́run ti gégùn síbẹ̀ pé ohun rere ò ní tibẹ̀ jáde wá dènídèní ìlú tó ń bí Jésù Kristi wọn ò gbàgbọ́ ń bẹ̀ torí pé Ọlọ́run ló gégùn síbẹ̀ pé ohun rere ò ní tibẹ̀ jáde wá ẹni pé ńgbà tí wọ́n kàn má gbélé ó ní bàbá èyí ṣe tó fi kọ̀ mí sílẹ̀ olórọ̀ tọ́lọ́run sọ tó ní ìfẹ́ rẹ ni kò ṣe ó ní ọ̀rọ̀ tí Ọlọ́run fi dá lóhùn báyìí ọlọ́rọ̀ tó bọ̀ kò yí ẹlòmíì tó bá yá a sì máa sọ̀rọ̀ tí Ọlọ́run fi dá lóhùn ó wà ní Báíbù ni àbí fi gbogbo ẹ̀ sílẹ̀ wòlíì là wa tó bá yá a ṣàlàyé fún yín ìdí nìyẹn ẹ̀ẹ́dẹ̀ ni tí wọ́n bá ń lọ káàkiri àwọn tó súnmọ́ Ọlọ́run ẹni pé Júdásì tó fi Jésù Kristi hàn ó pokùnso ni nígbẹ̀yìn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn tó pa Jésù Kristi ẹ̀ lè gbọ́ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí ìdílé wọn nítorí pé àwọn sọ pé àwọn fìlérí Ọlọ́run ṣe kéde ṣiṣẹ́ ni ègún ló burú jù nígbà tí Jésù Kristi náà tó tó àkókò tó fẹ́ kú tó ti mọ̀ fẹ́ wọ́n pa òun Jésù Kristi òjíṣẹ́ Ọlọ́run kì í ṣépè ó bẹ̀ sí ń gégùn ègún ni Jésù ti gé o but àwọn oníjìbìtì wọn ní kábẹ̀ fún yín o Jésù gégùn ó bínú ó gégùn nígbà àkókò tó tán fẹ́ mu láti ṣèdájọ́ ẹ̀ ó wà ní Bíbélì so bó ṣe rí náà ìdí tó ń fi pa nìyẹn. bàbá ohun tá à ń gbọ́ ni pé ó kú nítorí Jésù olóore olóore ó kú nítorí ẹ̀ṣẹ̀ mi wọ́n nítorí ẹ̀ṣẹ̀ tèmi àti tiyín náà ṣe pa èyí tó wá fún wa lé ní ìyàtọ̀ sí ìkàtà tó gbọ́ tẹ́lẹ̀. ẹ jẹ́ wá ṣàlàyé fún yín ìdí tó ń fi pa bó sọ fún yín lénìí ṣé wọ́n gbẹ̀sìn wá fún yín ni ìdí tó ń fi pa tí àwọn yẹn fi pa nìyẹn tó bá yẹ torí ẹ̀ṣẹ̀ nìkan ló kú sí tó ń bọ́ wá wàásù ìrere ni ó kẹ́ẹ̀dẹ̀ máa wo Jésù Kristi náà mo fẹ́ sọ fún yín lénìí gbogbo àwọn táwọn sọ pé àwọn tẹ̀lé ọ̀rọ̀ Jésù Kristi tán ní Jésù Kristi kú torí ẹ̀ṣẹ̀ wọn kò sẹ́ni tó tẹ̀lé ọ̀rọ̀ ló Jésù Kristi ṣé ẹ gbọ́ bí tí Jésù Kristi kó àwọn ọmọ ẹ̀yìn ẹ̀jẹ̀ kó máa ṣépè fún ta ó wà ń bá gbò ó wà ní Lúùkù náà ó ní bí ọ̀tá ẹ tó bá tọrọ mi lọ́wọ́ ẹ ní kó fún olùkọ́ bá ti san búburú fún ọ̀tá ẹ nísìnyí àwọn ọjọ́ kan wà ń sìn bó bá jẹ́ alátọ̀ funfun wọn lẹ́lẹ́ṣẹ̀ nìyẹn bó bá jẹ́ kátólíkì àwọn gan kì í bá wọn ṣe wọ́n lè para wọn ní bọ́ọ̀nì again ṣé wọ́n wà lọ́rùn ṣé ẹ gbọ́ mi tí Jésù Kristi ti kó wọn lọ pé ilé òrìṣà kẹ́ lọ́ba bẹ̀jẹ́ nígbà tó ń béèrè lọ́wọ́ lọ́wọ́ Jésù Kristi pé ṣé ó wá pa òfin rẹ nípa gbogbo nǹkan wọ̀nyẹn ó ló ti o ní ìfẹ́ òun sọ gbogbo ẹ̀ dìfẹ́ dàsó bá nífẹ̀ẹ́ ọmọ nìkejì ẹ̀ ò ní ṣàbúrú sí wàá kó wọn mọ́ra ìfẹ́ tí Jésù Kristi lóun wá sọ mélòó ni ìjọ tó tẹ̀lé ìfẹ́ yẹn lénìí tẹ́bá ní catholic àwọn ló gbé ẹ̀sìn wa fún wọn kìrìsìtàìsì wa ẹ wo pope ló kú yìí wọ́n bá $100 lákàntì ẹ̀
$100 péré ni wọ àwọn ọdẹ aláàtì orí tíbi tán bí lásán ká má ti sọ̀rọ̀ lọ́ba tá àkáǹtì ẹ̀ owó tó máa bá bẹ̀ kì í ṣe kékeré tá a bá dé kọ́pàdé mọ́tò tẹ̀ máa bẹ̀ kì í ṣe kékeré òun ni mo fi sọ kọjá tọ́lọ́ sọ pé amúrọ̀bà ni wọ́n mùsùlùmí kírísítẹ̀ nàìjíríà mo rẹ̀ ẹni táwọn tó fẹ́ sùn sí kóòtù mi rí wọn kí lè ṣàlàyé fún wọn tó ti ń sìn iṣẹ́ àgbẹ̀ mò ń ṣe mi ì fi ọjọ́ orí pé mo gbá àkáǹtì rí pé ẹ bá mi fowó sínú àkáǹtì ò tá mo fi nọ́mbà fún yín ṣé mo gbá àkáǹtì lórí oògùn mi ni àgbẹ̀ mò ń ṣe oògùn àbí oògùn oògùn mi làágùn mi àtàlẹ́wọ́ ẹni lè wọn lógún àtàlẹ́wọ́ ẹ lógún lórí iṣẹ́ mi ni mò ń wọnú oko mò ń ṣiṣẹ́ lórí oògùn mi ni bẹ́ẹ̀ ni so bọ́ọ̀lù ṣe rí nìyẹn ọjọ́ mo gbá kant àtọ́jọ́ tẹ́tí mọ̀ mo ti lé more than 20 years tí gbogbo etí mọ̀ mí sìn ọjọ́ ẹ̀dẹ́gbọ́ pé mo gbá kant àbí mo tẹ̀ kọ́ nọ́mbà mi ẹ̀kín gbàgbé mi ì ta aṣẹ́ ọlọ́run jẹun gbogbo àwọn tó ń powó lé sojú tó ń ṣe gbogbo ọjọ́ òde rí mi bẹ̀ èmi ò fi powó tó ń gba owó kó ń bá sọ kíní kankan ẹ lè bá mi bẹ̀ tí ọlọ́run sọ pé kí n má fi ṣẹ́hùn jẹun wọn fi ń jẹun òun ni pope náà àwọn ló dẹ̀ ní owó jù ní the whole world àwọn ló ní population ní the whole world 1 billion plus ní fúnra àwọn Catholic bẹ́ẹ̀ ni àwọn ló lówó jù àwọn ní rich person ní the whole world ń wà lẹ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni $100 ní. bàbá èyí tí ẹ wá sọ nípa pope yìí kí ni message tó fẹ́ yìí kí sì ní mẹ́jẹ̀ fẹ́ sí àwọn tí wọ́n jẹ́ tán ní ṣọ́ọ̀ṣì ń bí tán ní mọ́ṣáláṣí lọ́hùn tán lásán látò káàkiri. tí a mọ̀ pé tí mo fẹ́ sọ fún ilé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín ọjọ́ tó bá fi nàìjíríà tàbí áfíríkà jẹ pope ẹ̀rí pé gbogbo yà dàrú. ṣáà lè jẹ́ ni. ìwà kíwà lẹ́ máa wu wọn ò lè gbé ó lè bọ́ sábà ẹ̀ kọ́ sílẹ̀ àti jẹ ní áfíríkà àti jẹ láfíríkà àṣòro. ṣáà bàbẹ̀ jẹ́ ni. ẹ ká change the attitude will change. a jẹ nǹkan bẹ́ẹ̀. ìgbà yẹn ló máa sọ pé aeroplane ló wọn máa kó kiri pé òun á jẹ ayé kóun ti kú òun ò kúkú bímọ. $100 péré. $100. lápò pope. bẹ́ẹ̀ ni kò sí rọ́ńbẹ̀ náà ìbá